ilé ọ̀dà ẹ̀dà ṣé lélẹ̀ àbí pẹ̀. ọkọ mi jẹ́ á bá wọn rà á ká tiẹ̀ fi dùn àwọn ọmọdé yìí nínú tá a bá wo pé bá torí ìyèpẹ̀. ṣé ilé lè yí àbí pẹ̀ sọ ọmọ tó ń sọ lẹ́nu ìyá àṣàlẹ̀ wa. ìyá lọ jàre. ẹ̀yin ọmọ ẹ máa nìṣó èmi ò bá yín rà. ṣebí 200 lẹ́pẹ́ ọ̀yá ìwọ gbà ìwọ náà gbà inú yín ti dùn báyìí ẹ ti pé mo ti bá yàrá lé yín tọ̀wọ̀ ó dáa o. ìyá àṣàlẹ̀ wa ṣé n tó máa fowó mi ṣe nù. ìpè táwọn kéékèèké ọ̀dà ẹ̀ máa dunra yín. ilé lọ́rẹ̀ wà tó báyìí ilé mi rèé àbẹ́ẹ̀rí bó ṣe rẹwà. jẹ́ n wọlé. Níbo ló dà? Níbo ló ń lọ? mo fẹ́ wọlé ni. Inú ilé wo? bẹ́ẹ̀ ni ilé mi ni. Ṣé ìwọ ra ilé mi? Nígbà gbogbo ayé ń ra ilé, ìwọ kọ́ ìwọ ò ra ilé. Ìwọ kọ́ ló ní ilé. Wò ó, ẹni tó ní ilé ló ń bọ̀ lọ́ọ̀kan wò ó. ìyàwó mi ni. ìyàwó mi ní ń bọ̀ yìí. Níbo jẹ́ ìyàwó rẹ ńkọ́? nítorí káwọn tí mo bá ní ìyàwó mi kó ní ni. Ìyẹn níbi tẹ́ ẹ ti ń bọ̀ lọ́hùn. Níbí iṣẹ́ tíyàwó bá ṣe òun ló ní. Iṣẹ́ tọkọ bá ṣe òun ló ní. Ìyàwó rẹ ló ra lé, ìwọ kọ́ ló ra lé. Tíwọ náà bá wá fẹ́ ilé padà lọ kó lọ ra ilé. tó bá fẹ́ là ó lè fẹ́ sójú ó bá. ẹ̀yin ọmọ ẹ mọ̀ pé bílẹ̀ wà ẹ dákun mo fẹ́ ra lé mi. ẹ má jèlé ọtún ẹ dákun. ẹ lákàlàkà. lẹ́yìn àtìyàwó yín kọjá tíyàwó yín táwọn bá yín tíyàwó yín gbalé ó gbé lọ. ó wá sọ pé yín ò là pé ìwà ọdẹ ó wá dìsì ẹ̀yin náà wá sọ pé bẹ́ẹ̀ gáyẹ mo gbé mo fún mọ dára ẹ ṣàánú ilé mo fẹ́ rà ẹ. ẹ má ju àgbẹ̀ ilé ìlú àgbẹ̀ bó mo fẹ́ yà sí báyọ̀ lọ́wọ́. ẹ wò ó kọ́ ní lẹ́nu. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí, ìkànnì Mofis World Television, lórí ètò yín ètò wa tí a máa ń mú wá fún yín, ètò àwòkọ́gbọ́n. Gbogbo wa náà láti rí fọ́nrán fídíò yìí, gbogbo wa láti rí i. A rí i pé arákùnrin kan àti ìyàwó rẹ̀ wọ́n ń bọ̀, wọ́n ń ṣèrìn àjò kan bọ̀. Wọ́n wá pàdé àwọn ọmọ kéékèèké mẹ́ta. Láwọn kéékèèké mẹ́ta tí wọ́n ń fi ìyẹ̀pẹ̀ ṣeré. Wọ́n fi ìyẹ̀pẹ̀ ṣeré, wọ́n láwọn ń kọ́lé. Látara ilé tí wọ́n ń kọ́, wọ́n lọ bá àwọn ọkùnrin àti ìyàwó wọn ní pé ẹ wá bá wa ra lé, ẹ wá bá wa ra lé. Àmọ́ arákùnrin yìí ó ń wò pé ilé kí ni ẹ̀yin ọmọ yìí ń kọ́ tẹ́ ń fi ìyẹ̀pẹ̀ ṣeré tẹ́ ní ẹ̀ ń kọ́lé ká wá bá yín ra ilé. Ìyàwó ní baálé mi, ẹ bá jẹ́ ká mú inú àwọn ọmọ yìí dùn. Ẹ jẹ́ á mú inú wọn dùn. Kì í ṣe bóyá torí ìyẹ̀pẹ̀ tí wọ́n ń kọ́ tán fi ń ṣeré kọ́. Wọ́n wá yọ̀ wá bá wa, ẹ jẹ́ ká mú inú wọn dùn. Ọkọ ní ṣé o mọ ohun tó ń ṣe? Mi ò rò pé o mọ ohun tó ń ṣe. Àwọn ọmọ kéékèèké ń fi ìyẹ̀pẹ̀ ṣeré, wọ́n láwọn ń kọ́lé, kẹ́ ẹ wá ra ilé. Ìwọ wá ní o fẹ́ ra ilé. Ọ̀rọ̀ fẹ́ di fàǹfà láàrin ọkọ àti ìyàwó. Ṣùgbọ́n ìyàwó ó lọ bá àwọn ọmọ yìí. Èló lẹ̀ ń talé? Àwọn ọmọ ní 200 naira. Ó há 200 naira lé àwọn ọmọ náà lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Inú àwọn ọmọ náà dùn, wọ́n fò. Kì í ṣe pé bóyá iyẹ̀pẹ̀ tí wọ́n fi ń ṣeré àbí ilé iyẹ̀pẹ̀ tí wọ́n kọ́ ni ó mú ìyàwó pé òun fẹ́ dùn wọ́n, òun fẹ́ rà. Bí ó ṣe pé ìyàwó ń rò pé kóun dùn àwọn ọmọ yìí nínú pẹ̀lú eré tí wọ́n ń ṣe.
Lẹ́yìn ọ̀rẹyìn, nígbà tí ìyàwó dun àwọn ọmọ yìí nínú tán, nǹkan kan wá ṣẹlẹ̀ lẹ́yìn náà. Wọ́n ní òun ò ralé, wọ́n lọ́kọ ò ralé. O ò lè wọnú ilé. Ẹni tó bá ra ilé ló lẹ́tọ̀ọ́ láti wọnú ilé. Àmọ́ o ò lè wọlé nígbà tó o ti ralé. Tó o bá fẹ́ wọ ilé o, padà kí ìwọ náà lọ ra ilé. Lọ́kọ sáré lajú, ó lajú gìrìgìrìgìrì, ó sáré dìde, ó gbéra, ó dé ọ̀dọ̀ àwọn ọmọ yìí. Nígbà tó máa dọ́dọ̀ àwọn ọmọ yìí, ó bá àwọn ọmọ yìí ńbẹ̀ lóòótọ́, ó kúkú bá wọn ńbẹ̀. Àmọ́ àwọn ọmọ ò ṣeré yẹ̀pẹ̀. Eré lákàlàká làwọn ọmọ ń ṣe. Ó sáré dé, ó ní, mo fẹ́ ralé ni. Àwọn ọmọ láwọn ò talé, àwọn ti talé kọjá, ìwòyí àná àwọn sì talé, lénìí àwọn ò talé. Ẹ mà ṣàánú mi mà ni, ẹ mà talé. A ní àtalé lónìí. Àbí ṣé ẹ ra lákàlàká? Arákùnrin yìí ní òun ò ra lákàlàká, ilé lòun fẹ́ rà. Tó bá rí bẹ́ẹ̀, àwọn ọmọ ẹ fẹ́ jí wa gbé ni. N ò jí yín gbé. Ó dáa, àtalé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi bàbá yìí ṣe yẹ̀yẹ́ títí tí bàbá yìí fi lọ, kò rílé rà. Àwọn ọmọ ò talé fún un, kò rí ilé rà. Wọ́n ní báwo ni tòun ṣe wá rí báyìí? Ṣé tòun ò ti gbé báyìí? Àṣé òótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ wípé lókè lókè báyìí ni ọwọ́ afúnni ń gbé. Àṣé ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n ń ṣeré yẹ̀pẹ̀ tí arábìnrin yìí fún lówó, òun àti bàbá rẹ̀ ni wọ́n jọ ń gbé. Látara àìní bàbá rẹ̀ ni ìyá rẹ̀ fi kó kúrò nílé fún wọn, ló fi kó ọmọ àti bàbá ni wọ́n jọ ń kópa. Níjọ́ wọn bá rí jẹ, níjọ́ wọn ò bá rí jẹ, déédéé náà ni. Orí ìjókòó ni bàbá yìí wà tó ń ronú kí làwọn ó jẹ. Àwọn ò tíì jẹun. Àwọn ò tíì jẹun látàárọ̀. Lọmọ yìí dé ló na 200 naira sí bàbá rẹ̀. Bàbá, níbo lo ti rówó? Ó ṣàlàyé bí owó náà ṣe jẹ́ fún bàbá. Ó wá ń ya bàbá lẹ́nu wípé ẹ̀ ń fi yẹ̀pẹ̀ ṣeré. Ẹ ní kí wọ́n wá ra yẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí ilé. Arábìnrin yìí wá tọwọ́ bàpò, ó fún yín lówó, ó lóun ra yẹ̀pẹ̀, ó lóun ra ilé láì ṣe yẹ̀pẹ̀. Bàbá náà fi wá ṣe ní àdúrà pé ìwọ Ọlọ́run o, wọlá pé bínú òun ṣe ń dùn, bá òun kọ́ ilé ńlá fún arábìnrin yìí láyé ń bí, tó bá tún di lọ́run kó tún bá òun kọ́ ilé ńlá fún arábìnrin. Dáàdì owó nílé. Owó? Àpò kan mọ̀dé? 200 naira? Níbo lo ti rí i dákun? Arábìnrin kan àtọkùnrin ń kọjá lọ, wọ́n wá rí wa tá à ń fi àmọ̀ àfi kọjá àwọn àgbà wọn lọ́sàn lọ́gbà wọn pé ṣé ló máa ra ilé, ṣé ló máa ra ilé, wọ́n bá wọn máa ra ilé, wọ́n wá fún àjọ ẹ̀ lóde. Fún yín ní 200 naira yín tẹ́ ìyẹn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń fi yẹ̀pẹ̀ alámọ̀ ṣeré. Ẹ wá ní kí wọ́n wá ra ilé, wọ́n wá rà lọ́wọ́ yín, wọ́n á fún yín ní àpò kọ̀ọ̀kan. Ọlọ́run ẹlẹ́dàá mi, mo mọ̀ dúpẹ́ o. Àbọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí tẹ́bí ti ń pa wá látàárọ̀ tá a rí nǹkan kan jẹ. Olóbìnrin tó wá fún yín lówó yìí, Ọlọ́run ọba kó bá ń kọ́lé aláyọ̀ fún ilé ayé yìí, tó wá tó dọ́run ilé alálùbáríkà kan tó bá ń jogún ẹ̀ fún lọ́run. Wá káre, wá gbà sọ́wọ́, lọ ra gàárì. Owó tó ti lọ ra gàárì ń dé, èmi náà ti bọ́ àgbàlá, ń lọ já ẹ̀fọ́, á fi ṣebẹ̀ á fi jẹ. Ẹran kọ́. Ẹran kò ní ìdí ẹran. Wọ́n káre, ọ̀yá síra lọ ra gàárì wá, jẹ́ mi náà lọ wá ẹ̀fọ́. Nígbà mi ò ṣe wo. Ẹ wo oore kékeré tí arábìnrin yìí ṣe, tí ò mọ̀ pé nǹkan ńlá lòun ṣe lójú bàbá ọmọdékùnrin yìí, tí bàbá náà tún fi wá fi tinútinú tún fi ṣàdúrà fún pé kí Ọlọ́run bá òun kẹ́, kó bá òun kọ́ ilé ńlá fún un. A fi sọ wípé kí a máa gbìyànjú láti máa dùn àwọn èèyàn nínú. Ẹ̀kọ́ tí a fẹ́ rí kọ́ níbẹ̀ náà nìyẹn, gẹ́gẹ́ bí ètò wa, ètò yìí Àwòkọ́gbọ́n. Títí ìgbà míì tí a tún fi máa pàdé lórí ìkànnì yìí. Ire o.